ó mà ṣe o èèyàn mẹ́rìndínlógún ni wọ́n ti pàdánù ẹ̀mí wọn ọ̀pọ̀ ló ti bómi lọ níbi ìṣẹ̀lẹ̀ ìjàmbá ọkọ̀ ojú omi kan tó ṣe bẹ́ẹ̀ tó dojú dé nípínlẹ̀ Zamfara. Inú ọ̀fọ̀ àti ìpòrúurú ọkàn làwọn ènìyàn ìletò Damaga nípínlẹ̀ Zamfara ni wọ́n wà báyìí o, gẹ́gẹ́ bí èèyàn tó ń lọ bíi mẹ́rìndínlógún bí wọ́n ṣe jẹ́ Ọlọ́run nípè níbi ìṣẹ̀lẹ̀ ìjàmbá ojú omi kan tó ṣe bẹ́ẹ̀ tó dojú dé ní agbègbè náà. Ohun tí àtótó arére gbọ́ ni pé àwọn ènìyàn wọn ni wọ́n ń sá àsálà fún ẹ̀mí wọn tí wọ́n ń sá kúrò ní abúlé ọ̀hún látàrí pé wọ́n láwọn báńdíìtì àwọn agbébọnjà wọ́n yọ wọ́n lẹ́nu tí wọ́n sì lé wọn káàkiri. Èyí ló mú kí wọ́n fẹ́ fi agbègbè náà sílẹ̀ tí wọ́n sì fẹ́ gba orí omi nítorí káwọn báńdíìtì yìí kí wọ́n bá kó sí wọn lọ́wọ́. Ohun tá a gbọ́ ni pé wọ́n ní ilẹ̀ Yúróòpù làwọn tó wọ ọkọ̀ ojú omi yìí ni wọ́n ń lọ kó tó di pé wọ́n pàdé ìjàmbá tí ọkọ̀ ojú omi tó sì dojú dé ní ojú agbami. Ìròyìn tí a tún gbọ́ ni pé wọ́n láwọn èèyàn tó wà nínú ọkọ̀ ojú omi yìí wọ́n ló ti kún àkúnfàya, ó ti kó ju iye èèyàn tó yẹ kó kó lọ. Wọ́n lè lọ́fà tó fi jẹ́ pé ọkọ̀ ọ̀hún ó ṣe bẹ́ẹ̀ ó dojú dé ní kíákíá. Ẹni tó jẹ́ Bàṣírù tó jẹ́ ọmọ Nasarawa Kìfì níbi tí wọ́n kó àwọn tí wọ́n mórí bọ́ lọ, Bàṣírù Góga tó fìdí ìṣẹ̀lẹ̀ ọ̀hún múlẹ̀ sọ pé inú ìbànújẹ́ àti ọ̀fọ̀ ńláńlá ìpòrúurú ọkàn làwọn wà báyìí. Kódà ọkàn wọn kò balẹ̀ rárá látàrí pé ọ̀fọ̀ ńlá ló ṣe bẹ́ẹ̀ tó ṣẹlẹ̀ sí àwọn yìí. Ó ní lọ́jọ́ Ẹtì Friday ọ̀sẹ̀ yìí ni wọ́n kọ́kọ́ rí èèyàn 14 ni wọ́n rí wọn yọ jáde nínú omi tí wọ́n gbé òkú wọn jáde. Bákan náà ní ọjọ́ Àbámẹ́ta Sátidé wọ́n tún rí òkú èèyàn 2 wọ́n tún rí wọn yọ tó jẹ́ 16 kó jẹ́ pé ọ̀pọ̀ ló ti bá omi lọ tí wọ́n sì ń wá báyìí. Nínú ọ̀rọ̀ tiẹ̀ ẹni tó jẹ́ Mustapha Ahmad tó jẹ́ Gumi tóun náà sọ̀rọ̀, ó ní àwọn agbébọn jà ni wọ́n ṣe bẹ́ẹ̀ tí wọ́n ń dáná bọn ya àwọn ènìyàn ní agbègbè náà tí wọ́n fẹ́ júbẹ̀ horo, wọ́n fẹ́ sá lọ fún àwọn agbébọn yìí. Wọ́n wá wòye pé ọ̀nà wo làwọn lè gbé gbà, níbo ni àwọn fẹ́ sá gbà táwọn òfin kó sọ́wọ́ àwọn agbébọn. Èyí ló fà á tí wọ́n fi lè wọ ọkọ̀ ojú omi pé káwọn gba orí omi káwọn gbẹbẹ̀ sá lọ sí orílẹ̀-èdè míì. Ṣùgbọ́n ṣá o, rírò tènìyàn ṣíṣe tolúwa, ikú báńdíìtì ni wọ́n ń sá fún. Ṣùgbọ́n ṣá o, ṣe ni wọ́n tún ṣe bẹ́ẹ̀ tí wọ́n bá ikú omi lọ. Kọ́lọ́run ọba kó máa ṣàánú wa. Ẹ ṣeun tá à ń darapọ̀ mọ́ Àtúntò Online TV. Ojú tẹ̀ fi ń wò wá kò ní di ohun tẹ́ ẹ̀ mọ̀ náwó sí.